a wí fún wọn tó àwọn náà gbà ó, kọ̀rọ̀ náà tó dàrú o ṣùgbọ́n wọn ò gbà ó, a ti wí fún wọn wọn ò fẹ́ wọn ò gbà. Gbogbo ọmọ Yorùbá ẹ máa bọ̀ ẹ wá gbọ́ bó ṣe ń lọ gangan lórí ọ̀rọ̀ ó ṣe ṣàríà ò ṣe ṣàríà nílẹ̀ Yorùbá. Ibi ẹ bá rí ẹ sá sí, ibi tó ẹ bá rí ẹ gbà, ẹgbẹ̀rún Samuel yìí ni kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ gangan lẹ̀ ń gbọ́ látẹnu mi lónìí, torí wípé má ṣe òun ni àgbà má mọ̀. Bẹ́ẹ̀ ni ẹni tó bá sì ní tí wọ́n bá ní tó má ṣe kinní ìyẹn nìkan kì í ṣe, tó bá lóun ó ṣe á sì ojú ẹ̀ àrójú àárín ohun tí ojú ẹnìkan kì í rí. Aláàfẹ́ ṣàríà nílẹ̀ Yorùbá ẹni dandan gbọ̀n gbogbo wọn ti na pápá bora o. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, kí nìdí tí wọ́n sì fi na pápá bora? Gbogbo ẹ̀yin ìjọba oní ṣàríà ẹ̀bọ́ bí ẹ̀ wá gbọ́, àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ó jẹ́ wípé ẹ̀rín gbogbo wa ti ń sọ pé kí la fẹ́ fi ṣẹ̀ríà ṣe nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ nírú àsìkò tá a wà yìí. Ìlú ibi tí wọ́n ti lè lo ṣẹ̀ríà òun nílùú elédè kan tí wà àwọn jọ kan tí ẹ̀sìn wọn papọ̀ tó jẹ́ yọ kan. Àti wípé àǹfààní wo níjọba ṣàríà tó lè ní fún wa. Ká tó lè ṣòfin a gbọ́dọ̀ ṣàkíyèsí àwọn ohun kan wípé òfin yìí o tá a bá fẹ́ ṣe àǹfààní báyìí ni ó fún wa, ire báyìí ni, ibi báyìí ló wà ńbẹ̀. Lọ́wọ́lọ́wọ́ tá a bá yín sọ̀rọ̀ yìí, ṣé ẹ mọ̀ wípé ibi tó wà nínú ìjọba ṣàríà nílẹ̀ Yorùbá bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó kọjá bùkátà. Ẹ wò ó kọjá kèrèmí nínú ọ̀rọ̀, àmọ́ ó jọni lójú wípé láti ìpínlẹ̀ Èkìtì, ọ̀nà Èkìtì ni wọ́n gbà wọlé. Tẹ́ ẹ bá ti ìgbélé yìí lẹ́nu mi ẹ gbọ́ fúngbà àkọ́kọ́, tẹ́ ẹ bá sì ti gbọ́ ẹ tuntun gbọ́ lẹ́ẹ̀kan sí. Mo máa ń sọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan pé tí àbọ̀dé bá fẹ́ wá, ọ̀tọ̀ níbi tẹ́mi rò pé ó lè gbà wọlé nípa ọ̀rọ̀ ẹ̀sìn àbí nǹkan, bóyá láti ìpínlẹ̀ Kwara. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ibi tá a fojú sí ọ̀nà ìgbàbẹ̀ lọ. Kí nìdí tí mo fi mú Ìlọrin Kwara? Torí pé àwọn ní ìlàjì Yorùbá, ìlàjì Fúlàní. Ẹ má bínú gbogbo ẹ̀yin ọmọ Kwara tẹ́ bá jẹ́ olólùfẹ́ wa tẹ́ wà ńbẹ̀. Ìdí ni pé Fúlàní pọ̀ lọ́dọ̀ wọn, ẹlẹ́sìn kan náà sì ni wọ́n lọ́pọ̀ jù ńbẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bá a ṣe ń sọ̀rọ̀ ṣàríà lónìí, ẹ farabalẹ̀ ẹ gbọ́ gbogbo ẹ̀, ẹ rí àṣírí, ẹ wá wo àṣírí bí wọ́n ṣe ń sá káàkiri, kí ni wọ́n sì ṣe, kí ló lé wọn. Ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lónìí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bá a ṣe ń pariwo ṣàríà yìí, kí ní dé tí ṣàríà wà láti ṣe Ìlọrin kọjá àwọn ará Ìlọrin ni wọ́n fìnáǹsì ẹ̀. Ó ṣe jẹ́ láti South West nípínlẹ̀ Yorùbá. Ẹ wo ọ̀nà, ẹ wo ọgbọ́n tí wọ́n dá. Mo tẹ̀ tún máa ń sọ wípé tógun míì bá fẹ́ wọlé, tí ó bá tún wọlé láti Ìlọrin, á wọlé bí irú Èkìtì àti Oǹdó. Àwítẹ́lẹ̀ yìí ti wá ṣe báyìí. Tí ó bá sì gbabẹ̀ wọlé, ó lè wọlé látòkè Ògùn ní Ṣakí, látọ̀nà Ṣakí padà wọlé. Àbájọ tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ṣàríà, ọ̀rọ̀ ẹ̀sìn, mùsùlùmí ni mí, onígbàgbọ́ ni mí, oníṣẹ̀ṣe ọ̀dá, mùsùlùmí ọ̀dá, àtàdúgbò tí mo dárúkọ yìí ló ti máa ń wájú. Ẹ gbé e láti Ṣakí, ẹ máa bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ̀lú Ìsẹ́yìn. Ìsẹ́yìn ni ìmáàmù tí ń sọ yí pé ìmáàmù lọ̀gá ọba nílùú. Ìlọlé kéwú, ṣùgbọ́n a béèrè lọ́wọ́ àwọn àfáà, wọ́n ní bàbá la fálásì irọ́ lọ́pa. Ẹ wo kí làwọn ará bí yìí ṣe tó fi fà á tí wọ́n fi ń sá kolobá tá à ń fi wá wọn lọ́wọ́lọ́wọ́ tá à rí wọn báyìí. Tọ́jẹ́ gbogbo ẹni bá rí wọn, ẹ tètè tọ́ka wọn síjọba o, pé kí ni wọ́n ń wá wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. À ń wá àlè Mufti tí gbogbo ilẹ̀ Yorùbá tó fi rẹ̀ jẹ́ Mufti ilẹ̀ Yorùbá. Alimuseki Amdalati àbí kí ló lóun jẹ́, àbí àmùdá, àbí orúkọ àwọn Fúlàní. Ẹni kọ́ yóò wá ṣàlàyé ara ẹ̀ ohun tó rí lọ́bẹ̀ tí wọ́n fi wàrú ọwọ́ fúnjọba ìpínlẹ̀ Èkìtì.
ohun tí wọ́n rí rọ́bẹ̀ tí wọ́n èwàrú ọwọ́ fún gbogbo ọmọ Yorùbá, ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n èwàrú ọwọ́ fún kábíyèsí ti ìlú, gbogbo àwọn lọ́balọ́ba Èkìtì pátápátá, torí pé kòrú ni ó lòyè káni lèyí, irọ́ ni kìlè wáyé o. Níwòyí àná, bóyá inú kí náà pé èyí tí àwọn wẹ́dà máa ń gbó pọ̀ nínú kíọ́sìkì, bóyá bẹ̀ ni wọ́n jókòó ni o, bóyá bẹ̀ kan ni o, gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ níbi tí wọ́n sì ń ṣèdájọ́. Ta lẹni tó fọwọ́ sí? Àǹfààní wo ló fún wa? À ń pariwo pé a nílò orílẹ̀-èdè Yorùbá. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa bá mi share, ẹ dákun ẹ máa bá mi kọ́mẹ̀ntì. Ẹ̀yin ń gbé Sharia wá, ọba Emir Oluwo àtẹ̀yìn ọba yòókù, torí ọba Abdulrasheed Oluwo òun gbé tiẹ̀ sórí ni, òun ló jẹ́ ká mọ̀. Àwọn ọba kan ń bẹ tó jẹ́ pé lábẹ́nú ni wọ́n ń ṣe tiwọn. Bẹ́ẹ̀ ni, abẹ́nú ni wọ́n ń ṣe tiwọn, torí Olúwo gbèrò, ó dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tó ìsìláàmù lòun tẹ̀lé. Ṣùgbọ́n àwọn kan kò ṣe kú kò ṣe àti bá sọ̀rọ̀, àwọn yẹn lọ́wọ́ á tún burú jù. Ìdí nìyí tí àwọn Olúwo àǹkó tí wọ́n fi tún wá wò pé tó ìpínlẹ̀ Ọ̀yọ́ gbóná ritiriti fún wọn nípasẹ̀ Mákindé ò ní gbà. Ṣé ẹ sì mọ̀ wípé gómìnà tó wà ń bẹ̀ yìí ó dàbí pé ó fẹ́ lọ ẹlẹ́ẹ̀kejì, àmọ́ Mr. gómìnà tẹ́ ẹ bá fàyè gbà á ẹ ní wọlé o. Tẹ́ ẹ bá sì ti lọ ẹ̀kejì, tó jẹ́ pé ẹgbẹ́ yín lẹ́ ń rò pé ìbò ń bọ̀ yóò tún kàn, ẹ gbàgbé ẹ o. Tẹ́ ẹ bá fàyè gba Sharia, mo ní kẹ́ ẹ gbàgbé ohun tó ń pè ní ẹgbẹ́ yín níbẹ̀. Torí ohun kan tó dá mi lójú ni wípé mùsùlùmí kọ́ lọ́pọ̀ nílùú Èkìtì. Nínú ìwọ̀nba tí wọ́n dẹ̀ tún jẹ́, more than half fún wọn ni ó faramọ́ ohun tó ń pè ní Sharia. Kìrìsìtẹ́nì ò sì faramọ́ rárá, ká tó wá sọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Ẹ wá sọ̀nà tẹ́ ẹ fẹ́ gbé gbà. Tẹ́ ẹ bá lè faramọ́ wọn, tẹ́ ẹ bá faramọ́ minority, tẹ́ ẹ faramọ́ majority, ẹ sọ fún mi, kẹ́ ẹ jẹ́ ká mọ̀ wípé tó ọgbọ́n báyìí mo fẹ́ dá, káwa ti dákẹ́, káwa máa wò yín dìgbà náà pé kó tó di kíní ìpàdé dọjà. Ó dojú gbara kò dojú gbara, ìpàdé dọjà. Tẹ́ ẹ bá kọ̀, gbogbo ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi lásìkò yìí, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bá a ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí wọn ò lè dúró? Bẹ́ẹ̀ ni, torí wípé ẹni tó bá gbódó mì kìí lè sùn, bẹ́ẹ̀ ni kìí lè bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni kò ní fojú lẹ́run, torí wípé wọ́n ti gbé ìgbésẹ̀ tí ó yẹ kí wọ́n gbé. Ẹgbọ́n nǹkan tí gbogbo níbi tí ọ̀rọ̀ yìí gbé tó gbé jẹ́ nǹkan tó jọni lójú sí àwọn Afẹ́nifẹ́re, gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tá a máa ń rò pé wọ́n ń dákẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà. Àwọn náà dìde tán ni pé irọ́ o, àgbà Sharia àfẹ́. Ẹgbọ́n nǹkan, Yoruba group kick as Sharia panel hold first public sitting in Ekiti state. Why tó jẹ́ wípé orílẹ̀-èdè ìpínlẹ̀ Èkìtì lélẹ́yìí tó ti wáyé. À ń gé wọn lọ́wọ́, wọ́n ń bọ̀rù ká nítorí àsìkò. Ẹ jẹ́ n sáré gbé ní débẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa. The Independent Sharia Arbitration Panel in Ekiti state held its first public sitting last Thursday at the Ọjà Ọba Central Mosque, Ado Ekiti, amidst of growing opposition from Yoruba social cultural groups. Wọ́n ní bá a ṣe ń pariwo tó, bá a ṣe ń ké tó, àwíwíwí àyanyanyan wọn láwọn ò ní fẹ́ nínú Central Mosque. Ké Central Mosque kì í jẹ́ kóòtù. Àfi kẹ́ ẹ̀yin ará bí yìí, amúniṣẹ́ lọ́hùn ni yín. Ẹ̀sìn hùwà bí èyí tí ọ̀pọ̀lọpọ̀ yìí sì ni àwọn olóyìnbó ń pè ní scholars, ẹni tó kàwé tó nímọ̀. Ṣé tí wọ́n bá fẹ́ dá kóòtù lẹ̀
ẹ jẹ́ ká agree pé a fẹ́ ní court tó máa wà fún Sharia ṣé inú mọ́ṣáláṣí náà ti ń ṣe court. Resident confirm the development while the executive director of Muslim Rights Concern, Murik, Professor Isaac Akintola, praised the move as a step forward for justice within the Muslim community. Gbogbo nǹkan yín òdì ní bọ́ sí. Òdì ní nǹkan yín máa ń bọ́ sí. Kí ló dé tó ṣe dà báyìí? Tó yẹ jẹ́ pé ìwà tí òdì nínú mọ́ṣáláṣí lẹ ti ń ṣe mítìnì. Inú mọ́ṣáláṣí lẹ ti ń ṣe kóòtù. Wọ́n wá yín sáà o. Kẹ́ ẹ tètè lọ farahàn jẹ́jẹ́jẹ́. The panel presided over by 3 Qais Imam Abdullahi Abdul Mutali, ṣẹ́ǹgbọ́, Imam Abdul Karim Junad Bangbola and Dr. Ibrahim Aminullah Ogunrinde addressed 2 marriage-related disputes. So wọ́n ní wọ́n ṣe ìdájọ́ lórí ìgbéyàwó méjì. Ẹ gbọ́, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn ọmọ Fúlàní àwọn ló ṣiṣẹ́ yìí o, ẹ máa gbórúkọ wọn o. Tó bá jórúkọ yìí bá wà nínú ọkọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ mọ̀ o, bóyá mi ni òye o. Ẹ gbọ́ o, àwọn tí ó ṣe é ni o. Imam Abdullahi Abdul Mutalib tó kọ Yorùbá nìyẹn. Ok. Ẹlẹ́ẹ̀kejì, Imam Abdulkarim Junad Bamigbola, ṣe àwọn pé yẹn ní ó kọ Yorùbá. Ẹgbọ́n kẹta, Dr. Ibrahim Aminullah Ogunrinde, ìyẹn náà ní Yorùbá, àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. The first case was resolved peacefully through a consent judgment facilitated by the family intervention, while the second case involved in allegations of neglect by husband was adjourned on the January 30 for further investigation. Ṣé ń gbọ́? Ìwọ́n lọ ṣèdájọ́ ìgbéyàwó ẹyọ kan. Ìwọ́n ni wọ́n ṣàṣeyọrí. Ẹlẹ́ẹ̀kejì ó bomi gbígbóná jó wọn lọ́wọ́. Ó dàrú, ó dàsọ̀. Wọ́n wá ló di January 30. January 30 náà ilẹ̀ mọ́tàn. Despite the panel focus on resolving disputes within Muslim community, opposition has emerged mainly from UK and Europe branches of the Yoruba social cultural group Afenifere. The group rejected call for establishment of Sharia law in the Southwest, warning that such initiative could create disunity among Yorubas. Ṣé ti gbọ́? Àwọn èèyàn wá dìde wípé tó à ń wá ayé o, ibi tẹ́ ẹ bá lọ àti Mufti ni o, àti àwọn tó kójọ ni o, gbogbo ibi tẹ́ ẹ bá rọ́gbà wọn ò dárúkọ Mufti nínú àwọn tó wà ń bẹ̀ lẹ́kìtì. Ṣùgbọ́n mo mọ̀ yìí pé bó kọ́ bá dé òórùn dé ni wọn ò lè torí òun ní Mufti gbogbo ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bá a ṣe gbọ́ tó fi rẹ̀ jẹ. Torí ọ̀dà mi lójú pé Ọọ̀ni ilẹ̀ Ifẹ̀ ọba Ọ̀jájá Ògúnwùsì ọmọ bóyá àwọn ni wọ́n ṣàdúrà sí gẹ́gẹ́ bí ọba. Ṣífù máa mú bàbá wa Alhaji Rasak ní ìrò pé bàbá yìí lọ́fàwọ́ ẹ̀ òkè pé Mufti rèé nílẹ̀ Yorùbá. Bàbá Ṣífù máa mú gbogbo ilẹ̀ Yorùbá ní ìrò pé àwọn lọ́fàwọ́ ọkùnrin yìí lẹ̀, ṣùgbọ́n ó lóun ni tọ̀ báyèjì ṣe bá ọmọ onílẹ̀ dulẹ̀. This region is known for intelligence and enlightenment. We must not allow ourselves to be divided by religion, the group stated. Ṣé gbọ́?
ìlú tó ń ṣàn fún wàrà àtoyin, tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà, òun lórílẹ̀-èdè mi Yorùbá, òun nílẹ̀ bàbá mi Yorùbá. Kí ni dé tí ẹ̀yin èèyàn yìí tẹ́ ẹ fi fẹ́ sọ ilẹ̀ wa di ilẹ̀ ahoro, tẹ́ ẹ fi fẹ́ ṣẹlẹ̀ Yorùbá di ilẹ̀ ogun? Ṣáwọn olóṣèlú ló ń lò yín àbẹ́yìn lẹ̀ ń lora yín? Irọ́ tiẹ̀ ni ìta bá ń pa olóṣèlú ló lò, irọ́ ni. Èló olóṣèlú fẹ́ gbé fẹ́mi tó ní kí n tako orílẹ̀-èdè Yorùbá? Ṣówó tó fẹ́ fún mi ṣé mi ní ná tán? Bílíọ̀nù mélòó náà fẹ́ fún mi tí ò ní tán? Bí tán bá gbé fún mi lónìí tí mo bá wọn ṣe, tó bá dọ̀la tí n bá ṣe nǹkan kan, wọ́n palẹ̀ mi mọ́ láti rí i pé owó yẹn ò rí náà. Ẹ rò pé ìbógọ̀ ẹ̀rọ ọkọ̀ 50,000 ẹni wọ́n máa takú lóru. Gbogbo ẹ̀yin èèyàn wọ̀nyí tẹ́ ń sọ pé Sharia, àní àǹfààní wo, oore wo ni Sharia máa ṣe wá, oore wo ló ṣe wọ́n níbi tó ti ń bọ̀ lọ́hùn? Ẹ̀yin àgbààgbà mùsùlùmí tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ dákun ẹ bá wa pín ètò yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bẹ̀ yín. Gbogbo ẹ̀yin àgbààgbà mùsùlùmí tó kù, ẹ ṣe dìde sọ̀rọ̀ yìí. Àní ibi tí èmi rò pọ́fọ̀ ọba àyà kọ̀ bá àyà ń bẹ̀. Àti Ìlọrin lèmi rò pé wọ́n ó ti sọ pé tó àwọn tó ń ṣe kinní yìí Ìlọrin lọ́ ti wá, àá sọ wípé tó ẹ̀sìn wọn òun lọ́pọ̀ jù ń bẹ̀. Ẹ̀sìn tá a máa ṣe tó jẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀yin náà ẹ wo ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nínú mọ́ṣáláṣí. Ẹ̀ ń lọ ṣèdájọ́ nílé mọ́ṣáláṣí. Tó bá jẹ́ nǹkan tí ìjọba fọwọ́ sí, tíjọba àpapọ̀ fọwọ́ sí tàbí ìjọba ìpínlẹ̀ àbí tìbílẹ̀, wọ́n kọ́ kóòtù fún yín nínú àwọn. Traditional court ṣáwà níbi tí àwọn ọba sì ń ṣe ìdájọ́ dọ̀la, tó jẹ́ pé àwọn ọba ìlú ni wọ́n ń jókòó níbẹ̀. Bó ṣe wà látètè kọ́ṣe, ó sì wà débi wípé àwọn èèyàn ìjọba náà wà láàrin wọn. Ilé ẹjọ́ ìbílẹ̀ tààrin ìlú, ilé ẹjọ́ ẹ̀sìn tó bá yẹ pé ohun tíjọba fọwọ́ sí fún yín, ṣé mọ́ṣáláṣí náà ṣe ń ṣe ìdájọ́? So ní mọ́ṣáláṣí tó bá jẹ́ pé olè lọ́wọ́ tí ìdájọ́ sì sọ wípé kẹ́ pa mọ́ṣáláṣí lẹ́ẹ̀ ti dájọ́ kú fún òun. Àbí Sharia yín, torí according to nǹkan tí ẹ bá kà nínú Sharia, tó bá jẹ́ pé mọ́ṣáláṣí bá ní ẹ gé lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, nínú mọ́ṣáláṣí lẹ́ẹ̀ ti yọ ọ̀bẹ, lẹ́ẹ̀ ti dúnbú ọwọ́ ẹ̀. Gẹ́gẹ́ bí àwọn kan ti ń ṣe nílùú wọn lọ́hùn-ún, àwọn yẹn ti wá pàátì ní Sàǹfàrà yíya 2002 kọ́ nìyẹn, tí gómìnà ẹ̀ bẹ̀rẹ̀. Nígbà yẹn l'Ọbásanjọ́, bàbá wa Ọbásanjọ́ wà lórí àlééfà. Ṣágbára máa yí ṣọ́ka mọ́. Wọ́n ní kí Tinubu kí Ọbásanjọ́ fagilé, Ọbásanjọ́ ní ó máa kú natural death, ẹ lọ wá. Àwọn oníṣàríà ò lo ṣàríà mọ́. Èyí ṣe tó jẹ́ pé nǹkan àlòkù ní máa ń jọ wá dúdú nílẹ̀ Yorùbá. Kí ló dé tó jẹ́ ohun tí àwọn ará àwọn ìran kan bá ti lò lálòpatì, aṣọ yẹn ní máa ń hun àwáwọ̀. Bàtà tí wọ́n bá ti bọ́lẹ̀, èyí ṣe tó jẹ́ pé náà ní máa ń hun àwálẹ̀, tó sì hun wá lò, tó sì jẹ́ wípé ọmọ ológo ni wá, tá a sì ní ohun gbogbo. Ẹgbọ́n nǹkan tí àwọn èèyàn yẹn sọ, we were full of intelligence. Àwọn elite ní ìran Yorùbá, ìran Yorùbá yìí ṣe ìran olóòórùn nínú ẹ̀sìn. Gbogbo ẹ̀sìn tí Yorùbá bá fẹ́ ṣe, wọ́n á ṣe clean and neat ni. Mùsùlùmí ni o, Kìrìsìtẹ́nì ni o, oníṣẹ̀ṣe ni o. Kí là ń fi léyìí ṣe? Ẹ ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, kò lè work. Ẹ tètè lọ yọjú, kẹ́ ẹ lọ fara yín hàn. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe wọlé, ẹ máa bá mi pín ẹjọ́. Ẹ lọ fara yín hàn.
wọ́n ń wá yín, ẹ fẹ́ bàjọba Èkìtì jẹ́, ẹ fẹ́ fogun mú gómìnà tìlú Èkìtì, irọ́ lẹ pa. Ẹ jẹ́ big time. Bẹ́ẹ̀ ni kí lẹ máa jẹ, ìyà náà ń pè bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá yọjú, ìjẹ́ ẹ wá tó bá dọ̀ǹdì tààtì kẹ́ ẹ yọjú, kẹ́ ẹ tún lẹ fẹ́ ṣèpàdé. Bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ ẹ padà síbẹ̀. Ìbí àfi tẹ́ ẹ bá lo mọ́ṣáláṣí míì. Kí ni dé kí làwa tí ẹ máa ń finú rò ń gbà míì? Ẹ já bára wa sòdodo ọ̀rọ̀ náà. Ẹ tí ẹ já fi pé Yorùbá nation lórí Yorùbá nation lẹ̀ gẹ́gẹ́ bíi pé ọmọ Nàìjíríà nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ ń ṣe pẹ̀lú ìbẹ̀rù. Ara wọn náà ni wọ́n jọ ṣẹ̀sùn pẹ̀lú ìyàwó wọn o, ni wọ́n jọ lásọ̀ tí wọ́n lọ ṣèdájọ́ ẹ o, léyìí tí ò ní gba àwọn ọ̀máàmù níṣẹ́jú kan láti gba ìyàwó ẹni tí wọ́n gbé wá sí kóòtù, tó gbé ìyàwó ẹ̀ wá kóòtù. Gbogbo ẹ̀bi, gbogbo ẹ̀sùn tí Sharia lè mú pátápátá, àwa mùsùlùmí ló lè mú jù. Àwa ni kò sẹ́sùn ọ̀hún tẹ́ dáko ẹ̀, ọwọ́ wa náà ti lè bá a nílò ẹ̀ nílẹ̀ Yorùbá. Àfẹ́ ẹ má dalẹ̀ yìí rú, ẹ má dàrú, ẹ má gbìyànjú ẹ̀. Àfẹ́ kí ló dé fa? Ẹ má dàrú. Omi ilẹ̀ Yorùbá tó tòrò níní yìí, ẹ má jà á yí dànù, ẹ má jà á yí bí ẹ má jà á dàrú. Kí mùsùlùmí sọ pé òun bẹ̀rẹ̀ Sharia nínú mọ́ṣáláṣí, kí ni fẹ́ kọ̀sà àwọn Christian náà láti bẹ̀rẹ̀ tiwọn náà nínú church, káwọn náà máa ṣèdájọ́. So nísìn tí ọwọ́ bá tẹ ọmọ mùsùlùmí kan tó bá ṣìwàhù, tọ́lọ́pàá mú, Sharia la gbọ́dọ̀ mú wá. Kì í ṣe Yorùbá nìkan lẹ ń dá sí méjì, ẹ fẹ́ dá orílẹ̀-èdè sí méjì, ìjọba ń wá yín. Ẹ wá yọjú tán bá bí dá. Ẹ dákun ẹ bá wa pín ètò yìí. Ẹ jẹ́ ká wà ní ṣọ̀kan. Ìkan parapọ̀ ó mọlé, ìkàndó parapọ̀ ó mọ̀dìyàn. Ẹ jẹ́ á parapọ̀ ká dìkan. Àwọn bàbá wa wọ́n kọrin kan, wọ́n ní ta ló dọ́run, kò sẹ́ni ó dọ́run tó mọ̀ pé Ànábì ṣe nǹkan kan, kò sẹ́ni tó dọ́run tó mọ̀ pé Jésù ń ṣe nǹkan kan, tó mọ̀ pé báyìí ni wọ́n wà. Ọ̀run òdùn ẹni ó kù bá àwáyé, kí à ń tanra wa fún. Bẹ́ẹ̀ nǹkan bá lọ gbowó nìkan, kí lẹ fẹ́ máa fi mú àwọn yòókù dínwó yín sí? Ẹ̀yin ọmọ Èkìtì, ọ̀bì yín wọ́n ti wọlé sí yín lára. Ẹ̀yin bàbá Èkìtì, ẹ̀yin ìyá Èkìtì, ẹ̀yin àbúrò Èkìtì, ẹ̀yin lọ́balọ́ba nílùú Èkìtì, ẹ rí i pé wọ́n ti gbọ̀nà ẹ̀yìn gbèrú yín rèé. Bọ́bá yẹ òfin wọn máa mú ọba, a máa mú baálẹ̀, a máa mú gbogbo yín pátápátá. Wọ́n bá ti ráyè wọlé sí yín lára lọ́ba tán. Ẹ ṣe àdúpẹ́, àtúpàdé. Ẹ bá wa láìkì fídíò yìí, ẹ share, ẹ kọ́mẹ̀ntì. Wọ́n ti ń wá wọn o, gbogbo àwọn òbílẹ̀jẹ́ tí wọ́n ní dandan Sharia làwọn fẹ́, tí wọ́n fẹ́ da omi tó tutù nígínnígín ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ dàrú. À ń wá wọn o, ibi tẹ́ ẹ bá ti rí wọn, ẹ jẹ́ kí ìjọba ọmọ, ẹ jẹ́ kí àwọn ọba aládéládé ọmọ, ẹ jẹ́ kí àwọn aráàlú ọmọ pé tó àti gbá wọn mú o. Ẹ ṣe àdúpẹ́, àtúpàdé. Ẹ bá wa share, like, kọ́mẹ̀ntì. Yorùbá nation la fẹ́, ẹ fún wa lórílẹ̀-èdè wa ní ohun tá a fẹ́ nìyẹn. Ó dàbọ̀.